Africa Content TV.
Ọ̀nàdìbò sáyé akẹ́kẹ́ fìkàbí. Ẹkún géèmù. Ṣèyí Mákindé orí fi ìta wọ̀nyí. Ṣèyí Mákindé ló borí. Gbogbo àwọn gómìnà tó ti ń jẹun wọ́n gbàgbé pé inú Adámọ́síwà dáre lórúkọ yẹn sí ọ̀pọ̀lọpọ̀ yẹn Mákindé. Ṣèyí ọ̀hún Mákindé. Bóyá wọ́n Ṣèyí 2 Ṣèyí 3 Ṣèyí 4 Ṣèyí 5 Ṣèyí 6 Ṣèyí 7 Ṣèyí. Ohun ìyá rẹ̀ ṣe ti wá. Ó tún bí jẹ́. Ohun ìyá rẹ̀ ṣe máa ṣàyẹ̀wò. Ṣèyí Mákindé ló máa pẹ̀lú. Orígbó làwọn ọ̀yọ́ ń fẹ́. Ṣèyí Mákindé afẹ́ tètè náà ọmọ Ọ̀yọ́ ìjọba lọ ẹ̀jẹ̀ Ṣèyí Mákindé ẹ̀jẹ̀ tètè náà káàlù orúkọ rẹ̀ sí àtàwọn bó ṣe ń lọ. Lọ́dọ̀dá ọlọ́run tó lẹ́yìn wá bá ẹgbẹ́ ọlọ́run tó lẹ́yìn ló bá ẹgbẹ́ Ṣèyí ọlọ́run tó lẹ́yìn ló bá ẹgbẹ́ bàtà lókè tó lẹ́yìn ló bá ẹgbẹ́ ìbọ̀lọ́ tó lẹ́yìn ló kò sí bá ìbọ̀lọ́ tó lẹ́yìn ló kò sí bá ọlọ́run tó lẹ́yìn ló bá ẹgbẹ́. Ṣèyí ọmọ Mákindé Ọ̀yọ́ ló ti yá ibi ó bá ń kó wa lọ. Ṣèyí ọmọ Mákindé ibi ó bá ń kó wa lọ Ọ̀yọ́ ń fèsì. Wọ́n láwọn òfin tẹ̀lé ní ìfọwọ́ tó fi Ṣèyí ọmọ Mákindé. Wọ́n lẹ́ni ó bá fọ́ sílẹ̀ àjọ lọ. Ọ̀yọ́ State at 50. Èmi la máa ṣàṣekábá. Èmi la ṣàṣekábá. Ọ̀yọ́ àtúntì. Bẹ́ẹ̀ni olúkọ yẹn sì gbogbo ìlú ọmọ. A máa lọ sí tẹ́ǹkì lọ́lá. Lọ́lá Sunday. Ìlú ọmọ Mákindé. Èyí là ṣèkábá. A ti lọ lábọ́jọ́ Monday. Ọlọ́run sọ ìdánwò mi dàbí Akíọ́dé. Ẹjẹ́ máa gbogbo ọ̀pẹ ìdúró àti èsì wa. Wọ́n mọ̀ pé báyìí kọ́ ọ̀rẹ́ sí olórí ẹ̀kú. Àwọn aṣọ̀ṣe lágbálẹ̀ kò sọ́mọ́ ní ìwà ẹ̀. Àwọn aláníjọba ọmọ ṣe èrìbọ̀ bẹ́ẹ̀ sí Adébísí. Àwọn Ọ̀yọ́ bá mi àyọ̀. Àwọn ilé mi dára bẹ̀rẹ̀ ẹ̀kú òye. Ọ̀rọ̀ Ọ̀yọ́ bá mi àyọ̀. Ọmọdé ti dára lé àbúrò yìí. Ọ̀rọ̀ Ọ̀yọ́ bá mi àyọ̀.
ọtún wọn ṣe yọ ọmọ bàbá jùlọ ọlọ́run wá pẹ̀lú ṣẹyẹ ṣẹyẹ ọmọ bàbá jùlọ ọtún wá ṣẹyẹ ọmọ bàbá jùlọ ọlọ́run wá dúró tiẹ̀ ọkọ ìwọlá ní ọkọ ọtún wá ṣẹyẹ ọmọ bàbá jùlọ ṣẹyẹ. I'm going to hold you. Oh, that's one. Show your mom from hold you. Really not too high. Now they look for us in the theater. Ah, you're going to go. Thank you very much. So let's watch the second half between Ansarudeen Secondary School, Shaki, and Olivet Baptist High School, Oyo. First half ended 1-1. Second half is in progress. The winner of this match will go home with the bragging rights as the #1 school in Oyo State, celebrating Oyo at 50. Ìjọ bá bàjẹ́ ni o, a máa jà. Ìjì protocol ló bá bàjẹ́ ni, a máa jà. Ìjì tó bá bàjẹ́ ni o, a máa jà. Ìjì protocol tó bá bàjẹ́ ni, a máa jà. Torí ìwòrò la fi ń wò wèrè. Ìwòrò la fi ń wò wèrè. Director